ó ní body odor orúkọ ẹ̀ ń gbà yẹn nìyẹn àwọn boys one chance orúkọ tẹ̀lẹ̀ ń gbà yẹn nìyẹn bóyá wọ́n ti gbàgbé ọ̀ ti gbàgbé Chelsea bá ní kí tẹ̀lẹ̀ lọ múra lórí sẹ́ẹ̀tì ẹ̀ nǹkan tó máa ń wí nìyẹn pẹ̀lẹ́ tí ò kí ráṣọ pààrọ̀ ìtẹ̀lẹ̀ ò kí ráṣọ pààrọ̀ that is what you call him then ó ní ìtẹ̀lẹ̀ ò kí ráṣọ pààrọ̀ so ìtẹ̀lẹ̀ tí pààrọ̀ aṣọ fẹ́ lọ bẹ̀ ayé máa bàjẹ́ tó bá ti ń gorí sẹ́ẹ̀tì ìtẹ̀lẹ̀ yẹn ò ní ṣoríire ẹjọ́ ráṣọ pààrọ̀ ni tó bá ti ń gorí sẹ́ẹ̀tì ìtẹ̀lẹ̀ ò ní ṣoríire Ọlọ́run ló máa ń pè gbà yẹn àwọn. ẹ̀yin èèyàn wa ìyàwó Ibrahim Yekini Ìtẹ̀lẹ̀ lẹ́ ń wò ní ojú àwòrán yìí bí ó ṣe ń blast Austin Emmanuel pẹ̀lú arábìnrin yìí tí a mọ̀ sí Aishat Lawal bí wọ́n sọ wípé àwọn méjèèjì yìí ó máa ń pe ọkọ òun ní olóòórùn ní wípé kò rí aṣọ wọ̀ ní gbogbo ìgbà tí Ìtẹ̀lẹ̀ fi struggle. ẹ̀yin èèyàn wa òpòrò kágbọ̀n ẹ jẹ́ ká gbádùn fídíò yìí. tí o ráṣọ pààrọ̀ o wá fẹ́ gorí sẹ́ẹ̀tì ẹ̀ ń sìn o fẹ́ lọ da lọ́dọ̀ tẹ̀lẹ̀ o ti fi òbú ẹ o ti fi bọ̀dọ̀ ọ sì jẹ́ o fẹ́ ṣe lọ ṣe good girl lọ́dọ̀ tẹ̀lẹ̀ ìyá ẹ̀ ò ní jèrè ẹ̀ ó yá jẹ́ ká mọ bàbá ọmọ ẹ̀ ta ni bàbá ọmọ ẹ̀ ta ni bàbá ọmọ ẹ̀ òbó lè òbó general àdó tòṣì wọ́n tẹ́ pé iṣẹ́ tó wà lára ẹ̀ tó bá ti dú ẹni màá báyìí kò sọ̀rọ̀ ń bẹ́ẹ̀ ó yá bá mi pé gbogbo àwọn aláyé tó dú ẹ lówó dé wá wọ́n ti dà láyé àná èmi ò ní mọ́tò ń dìgọ́ mọ́ àwọn tó dú ẹ lárò ńkọ́ alpha dìrẹ́tọ̀ wa Kòròdú ńkọ́ ọkọ ọ̀rẹ́ mi tó ń kọrin tó ń kọ́ don't destroy everybody now àbí now wọ́n ti dóbò dáràn and fine girl dem dey see the one wey dey body dem no know you don spoil matter you come dey talk another thing o lè bá Kẹ́mi tí ì ṣe kò possible jọra yín rárá o lè bá Kẹ́mi tí ì ṣe wọn bí ìyá ẹ̀ kò síbi tó ti fẹ́ báyé túnde Kẹ́mi tí ì ṣe wọn bí ìyá ẹ̀ bọ́dí odò ló máa ń pe Kẹ́mi tí bọ́dí odò ló máa ń pe Kẹ́mi tí ò lè bá ṣe eléyìí tí ò wọ́ tiẹ̀ ó ti gbàgbé nígbà tá lọ yaṣẹ́ ẹ̀ kan nílé ọba sílíọ̀ tí Kẹ́mi tí ì sọ fún ẹ pé òun fẹ́ gbé makeup òun sínú mọ́tò kó gbé kí ló mọ̀ tó sọ inú mọ́tò ta ló fẹ́ wọ̀ má túṣu dísàlẹ̀ kòkó ó jẹ́ máa gba 20,000 tó fi ń pè ẹ́ jẹ́jẹ́ yẹn wọn ò lè fowó rẹ̀ pè ẹ́ láyé ó jẹ́ máa gba 20,000 ẹ̀ Kẹ́mi tí ẹ̀ ni mo fẹ́ wọ̀nù tiẹ̀ Kẹ́mi ó jẹ́jẹ́ kó di tiẹ̀ pé ń tiẹ̀ ṣé òyìn wà nù kálíbà àwọn tó ń bá ṣe kí ló fẹ́ gẹ̀ lára olórí burúkú yẹn ó lè róore lára ó máa bá yí ẹ̀ jẹ́ ni ó lè róore lára ẹ̀ ṣé o ti gbàgbé pé ọ̀rẹ́ ìyàwó Austin yìí ni ṣe bá rẹ àwọn Jùmọ̀kẹ́ ni ẹ olórí burúkú ẹ ṣe máa wá kó bá ìṣọ̀rẹ́ ń sìn ó ṣe máa wá tó máa bá ìṣọ̀rẹ́ báyìí kò lè bá ìṣọ̀rẹ́ báyìí for wetin na alpha now Kẹ́mi tí ìwọ gan ṣọmọ kó máa jógo ni ta ló rí ẹ lógo ńgbà yẹn ṣọmọ yẹn èèyàn tó ń fún ẹ lórúkọ ńgbà náà ṣá ṣọmọ orúkọ tó ń jẹ bọ́dì tí wọ́n fi ń búlẹ̀ ẹ̀ngbà yẹn bọ́dì yẹn ló padà fi sórí rẹ́ǹsì bọ́dì yẹn làwọn èèyàn fọ́ fún sìn bọ́dì tí wọ́n fi ń bu ẹ̀ngbà yẹn ṣẹ́ẹ̀pù ẹ tí wọ́n fi ń bu ẹ̀ngbà yẹn ṣẹ́ẹ̀pù yẹn ló padà fi sórí rẹ́ǹsì no be that shape you take bring money now ṣẹ́ẹ̀pù ẹ tó sọ pé jágbajàgbà gbà yẹn tó fẹ́ lù ẹ lórí set abeg no let your arrive turn you to another thing o no forget who dey with you when you are nothing then oh understand party wo ló wá ṣe tó bá pọ̀ wá fún birthday party ńgbà yẹn olórí burúkú máa ní irú birthday wo ló ń fẹ́ lọ birthday kò ní nǹkan kan ló máa ń sọ àti wá àtọ̀gẹ́ máa ń fẹnu bà yín jẹ́ ni Ìtẹ̀lẹ̀ tí ò láṣọ ló fẹ́ lórí set ẹ̀ sí Ìtẹ̀lẹ̀ tí ò láṣọ aláṣọ kan á ló ti wáṣọ ẹ lórí set mú tẹ́lẹ̀ Ìtẹ̀lẹ̀ tí ò láṣọ ló fẹ́ gorí set ẹ̀ bá ló ti wáṣọ ẹ lórí set mú tẹ́lẹ̀ ọ̀rọ̀ sì ti sùn á máa pè sórí set báyìí sí aṣọ kọṣọ náà ló wọ̀ aṣọ yẹn ó ti wọ̀ lórí set tẹ́lẹ̀ Ìtẹ̀lẹ̀ aláṣọ kan Ìtẹ̀lẹ̀ aláṣọ kan aṣọ ti di thousands sí Tẹ̀lẹ̀ ò lè kà mọ́ ó wá ba yé ọ̀rẹ́ ẹ̀jẹ̀ tán ó wá fẹ́ lọ́dọ̀ Tẹ̀lẹ̀ bọ́ ọ máa gbà tí ẹni anyways ìyẹn omi ìṣọ́ ìyẹn ò lè gorí ẹ̀ normal bọ́ ọ má bàbí kan jẹ́ ìtò ṣe nínú ayé ọ̀sìn kò ṣe kékeré ètò ṣe nínú ayé kò ṣe kékeré nígbà tí Austin du ẹ̀ ń gbà yẹn ojú Austin jí pa ni nígbà tí Austin du Austin gbé ẹ lé Jùmọ̀kẹ́ lórí ni Austin ò rí Jùmọ̀kẹ́ bí ìyàwó rárá bíi pé Jùmọ̀kẹ́ fọ́ọ̀sà rẹ̀ sínú márẹ́jì yẹn ni
àbí wọ́n gbàgbé ni àgbàgbé gbogbo àná òkèrè náà bá náà olórí burúkú ẹ̀ ló kéré jù náà láàrin wa gbogbo àmọ́ fíìmù bó ṣe ń lọ ẹni iṣẹ́ tí Austin bá ti ń dirẹ̀ tó bá ti ń bọ̀ kó ń pè Jùmọ̀kẹ́ náà ṣó ń pè ìyàwó ẹ̀ ń gbà yẹn ni kò ní pé Jùmọ̀kẹ́ wá sóko torí olórí burúkú ẹ̀ ó ní Jùmọ̀kẹ́ fi gbé Saheed Èṣù ṣépè pé Saheed Èṣù ló wá wàhálà wá sínú márèjì òun ayé ẹ̀ máa bàjẹ́ sẹ̀ a ní no talk tá bá ti ń sọ̀rọ̀ má sọ̀rọ̀ fi bá yẹn lẹ̀ èmi normal má bá ẹ̀ pò ó èmi nìkan ti tó mi ní láti rent anybody oh understand Jùmọ̀kẹ́ Austin gbé Saheed Èṣù ṣépè gidi gan olórí burúkú ẹgbẹ̀yìn lẹ́lọ́ mọ́ lórí burúkú àdó tó ṣì wá fọ́kọ mi tẹ́fí dalẹ̀ mi rú ìwọ òbó location a máa fọ́ọ̀mù big girl.